lẹ́yìn Idan Ori Odan gọ́gọ́ lélẹ́yìí tó kalẹ̀ sórí ìkànnì Adamimogo pẹ̀lú olólùfẹ́ yín Olúkáyọ̀dé Àjàyí Churchillkay làwọn tèmi ń pè mí ń gbòòrò ayé àwọn tó dámọ̀ tó mọ̀ nípa ti eré ìdárayá wọ́n á máa pè mí Máyégún sport ẹ̀jẹ̀ ń bẹ̀rẹ̀ báyìí ìròyìn látẹ̀sẹ̀ kùkú ni o pàápàá jùlọ ìròyìn tó ní ṣe ìyẹn pẹ̀lú Adamimogo FC bóyá lẹ́yìn mọ̀ ẹ̀yin ò mọ̀ ẹ̀jẹ̀ máa já yín tán kí n rẹ́ ẹ̀yin sí wèé pé Adamimogo wọ́n ní ẹgbẹ́ agbábọ́ọ̀lù Adamimogo FC gọ́gọ́ ni tó jẹ́ pé gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ láwọn òròyìn tó ń tẹ̀ mí lọ́wọ́ mò ń gbọ́ pé lára àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀nà tó ń ṣojú fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Adamimogo FC ọ̀nà ń bẹ ìpínlẹ̀ Èkó tó jẹ́ pé ibi tó ti máa ṣe ẹ̀yẹn ẹ̀bí scouting láti yan àwọn tó jẹ́ pé ó ṣeé ṣe kí wọ́n ṣe bẹ́ẹ̀ kò ọ́ dì ìyẹn gbajúgbajà agbábọ́ọ̀lù káàkiri léyìí tó jẹ́ pé àwọn tó ń yànyàn àwọn scout tó máa ń ṣe àwárí ògo ẹ̀yẹn nípa ti bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ẹgẹ́ bá a ṣe ó dàbẹ́ ni pé wọ́n ń bẹ nínú èkó lọ́wọ́lọ́wọ́ tó sì jẹ́ pé àwọn Adamimogo tó jẹ́ pé ìlú Àkúrẹ́ náà fi ṣe bùgbé àgbọ̀wọ́ pé lára àwọn agbábọ́ọ̀lù kan wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti gbórí wọlé ẹ̀yẹn sí ìpínlẹ̀ Èkó ẹ̀yẹn lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ gọ́gọ́ nìyẹn ẹ̀jẹ̀ tó máa já yín tán ní pátì ìfọsẹ̀wọnsẹ̀ tó jẹ́ pé Adamimogo FC tí wọ́n gbá láàrin ọ̀sẹ̀ ọjọ́ òwò gọ́gọ́ ni lọ́jọ́ 22 ni ẹni oṣù táwa yìí tó jẹ́ pé pápá ìṣeré èyí tó pẹ́ ní ìlú Àkúrẹ́ ìyẹn Ìjàpò ń bẹ̀ gọ́gọ́ ní ìfọsẹ̀wọnsẹ̀ ń ti wáyé àwọn àtàwọn àwo àti Red Hand FC tó jẹ́ pé wọ́n jọ gbé náà wojú ara wọn ṣùgbọ́n kí ló padà ṣẹlẹ̀ Right Hand FC wọ́n máa jàjẹkú ìyà o àjẹkú ìyà ni wọ́n jẹ o àjẹkú ìyà ni ẹ̀ ń torí pé lẹ́yìn ò rẹ̀yìn ẹ gbà mí o ẹgbẹ́ mi o òun gọ́gọ́ ni wọ́n padà ń kọ́ Adamimogo FC ń bó ṣe ṣá wọn málámálá wọ́n á ṣá wọn ṣìbálàṣìbolo mẹ́fà sí ẹyọ gọ́gọ́ ni àwọn tó mi àwọn èèyàn fún Adamimogo FC gọ́gọ́ lílé ṣááyọ̀ Akeem ó dàbẹ́ ni pé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ òun là kéwù mi àwọn tiẹ̀ ìyẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léèrè gọ́gọ́ nìyẹn dẹ́rẹ̀ náà mi àwọn àti James bí yẹn ṣe jẹ́ lápá tibẹ̀ gọ́gọ́ nìyẹn ẹ̀já lọ sáwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú